ti ṣe o, bàbá ti ṣe o, ó ti ṣe, ó ti ṣe o, bàbá ti ṣe o, ohun tó ń bà wá lẹ́rù bàbá ti ṣe o. Ọmọ Yorùbá wẹ́rẹ́ ló bá wa ṣe, wẹ́rẹ́ ló bá wa ṣe, wẹ́rẹ́ ló bá wa ṣe, wẹ́rẹ́ ló bá wa ṣe. Ẹ bẹ̀rẹ̀ sí ní pọkàn, ẹ bẹ̀rẹ̀ sí ní sọ pé congratulations to Yorùbá nation. Ọmọ Yorùbá, Ọlọ́run ti gbọ́gbé wa. Mo sọ fún yín, a kú oríire ọmọ Yorùbá, ìròyìn ayọ̀ lélẹ́yìí. Ọmọ Yorùbá, eléyìí tọ́lọ́run ṣe yìí, ó gbẹnu tán, ó kọjá sísọ. Gbogbo ẹ̀yin tí ẹ bá jẹ́ olólùfẹ́ bàbá wa Chief Sunday Igboho àti bàbá wa emeritus merited professor àti ilẹ̀ Yorùbá, tẹ́ jẹ́ olólùfẹ́ ilẹ̀ Yorùbá tó jẹ́ pé lóòótọ́ lẹ nígbàgbọ́ nu Yorùbá nation, ẹ súnmọ́ bí kẹ́ wá gbọ́. Gbogbo àwọn tó sọ pé ń bo ni Chief Sunday Igboho fẹ́ gbégbà, ẹ bá mi send fídíò yìí sí wọn. Gbogbo àwọn tó sọ wípé bàbá Akíntóyè kàn tó àwọn ọmọ Yorùbá ni, ẹ súnmọ́ bí kẹ́ wá gbọ́. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ó ti lálẹ́ wù, ó ti wú pílà. Ọmọ Yorùbá, ẹ lọ múra sílẹ̀. Ẹ̀yin tó jẹ́ pé tí Yorùbá nation ti kú nínú yín, ẹ lọ múra sílẹ̀, ẹ lọ máa di ẹrù yín sílẹ̀, ilé yá. Ọmọ Yorùbá, ilé ti yá. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, gbogbo wa la rí fọ́nrán kan tó jáde lánàá níbi tí bàbá wa wọ́n ti fún wa ní response less than 24 hours. Bàbá wa olóyè Sunday Igboho wọ́n lọ fún Prime Minister United Kingdom, wọ́n wọlé lọ bá gbogbo ayé lórí níbi tí wọ́n ti lọ fún wọn ní petition. Ó lè má yọ ọ̀pọ̀lọpọ̀ yín, ẹ mọ̀ pé mo sọ kọ́kọ́ fún yín, mo ní tí ó bá kí ń ṣe olórí burúkú ọmọ aláṣẹ́wó tó wà àti gbòmìnira, petition tí wọ́n lọ submit yìí, petition yẹn ló wà ńlẹ̀ tá a fẹ́ submit tẹ́lẹ̀ kó lórí burúkú ọmọ olóṣó tó pè rẹ̀ ní Abíọ́lá kó tó di pé ó jáde tẹ́ni ẹ má wọ́rí kò nídìí eléyìí pé petition kan wà tó ju referendum tó ju gbogbo ẹ̀ lọ pé bàbá ṣe launch ẹ̀ báyìí tó bá ti pé 5 million òmìnira bá dé. Petition yìí òun la fẹ́ lọ submit ńgbà yẹn, but àwọn leaders wa wọ́n jẹ́ni tó máa ń list síyàn, wọ́n jẹ́ni tó jẹ́ pé kojókùnrin kojóbìnrin kójọ́mọ kékeré tó bá sọ̀rọ̀ wọ́n máa gbọ́. Bí mo ṣe kéré tí bá wà pẹ̀lú Chief Sunday Igboho tí mo bá ń bá wọn sọ̀rọ̀ ńgbà míì, ọmọ àdàbí ìpẹ́gbàlagbà ni ó ń bá wọn sọ̀rọ̀ ni, because ọmọ fún yín ní 100% attention. That is who he is. He is a good listener. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ìjọba United Kingdom wọ́n ti gba petition wa báyìí. Ọmọ Yorùbá, kódà wọ́n ti fèsì. Gbogbo ẹ̀ lẹ máa gbọ́nu fọ́nrán yìí. Kò kìí ṣe yẹn nìkan ni mo fi wá sọ fún yín o. Lẹ́yìn yẹn náà, ìgbésẹ̀ ńlá kan táwọn àgbààgbà Yorùbá gbé lánàá òde yìí, gbogbo ayé náà ló tún máa gbọ́ yẹn náà. Nǹkan bí mẹ́ta ni mo mú wá, mi ì dẹ̀ ní jẹ́ kó takora wọn. Màá dẹ̀ ṣe kọ́mọ́. In the first place, ǹjẹ́ ti rí fídíò bíi tí Chief Sunday Igboho tí wọ́n ti lọ submit petition táwọn United Kingdom police táwọn ọlọ́pàá UK tí wọ́n gáìdì wọn wọlé àtàwọn èèyàn wa bíi 4 kan. Mo ń fàsìkò ìdúpẹ́ lọ́wọ́ bàbá wa ajàmájẹ̀bi ọba Ògbóni, mo fàsìkò ìdúpẹ́ lọ́wọ́ ìyàwó Kentos, mo fàsìkò ìdúpẹ́ lọ́wọ́ ìyàwó ọmọọba Bíọ́dún, mo fàsìkò ìdúpẹ́ lọ́wọ́ ìyàwó Ajá Queen Ara, ìyàwó Dr. Zabi, Olúgbẹ̀dú magazine, and Koiki, the whitest lion ever lived, our hero, ẹni tó jẹ́ kí ariwo ilẹ̀ Yorùbá kó dọ̀dọ̀ bàbá wa aláàánú wa olóyè Sunday Igboho. Mo wá dúpẹ́ lọ́wọ́ bàbá wa torí pé gúnlá ní kẹ́yìn gbàlẹ̀. Bẹ́ẹ̀ ni kí kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Chief Sunday Igboho náà torí pé àwọn ni wọ́n jẹ́ kí gbogbo ayé gbọ́ pé Yorùbá fẹ́ bọ́ lóko ẹrú. Mo fàsìkò ìdúpẹ́ lọ́wọ́ wọn. Egunlá tó wá kẹ́yìn gbàlẹ̀, bàbá mi emeritus merited professor Adébánjí Akíntóyè, the oracle of our time, the mouthpiece of Yoruba land, the lover of us Yoruba sons and daughters, the protector of
of Yoruba nation, the driver of Yoruba nation. Ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí mo dárúkọ yìí. Ẹ̀yin tí màá dárúkọ yìí kò ṣàfojúdi, kò kí ń ṣàfojúdi rárá. Mi lè dárúkọ everybody tán. Yes, mo fàsìkò ìdúpẹ́ lọ́wọ́ bàbá wa Olúṣọlá, bàbá wa Fatai Ògúnríbidó, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èèyàn mélòó la fẹ́ dárúkọ ká ní sẹ́yàn. Mo wá fàsìkò ìdúpẹ́ lọ́wọ́ ìyá wa Olúrẹ̀mí, ìyá wa Olúrẹ̀mí Kóìkì, tí wọ́n jẹ́ biological mother bàbá wa, our great hero Ọláyẹmí Kóìkì. Yes, our mother. Ìyá wọn ṣe gudugudu méje, wọ́n ṣe yẹ̀yà mẹ́fà. Ìyẹn lẹ́tí máa mọ̀ pé kò ń ṣe pé bàbá wa Ọláyẹmí Kóìkì pé bí àwọn wọnú kìíní tí tábà náà ń wówó, tí ìyá wa tó ń ná millions of dollars, ṣé àwọn náà ń wówó ni? Ìyá wa Olúrẹ̀mí Kóìkì wọ́n ti ná yàrá ìyá owó ní movement. I am a living witness that can testify to it. Gbogbo àwọn ìyá wa ta dárúkọ yìí náà ni wọ́n ti dá lọ́nà lọ ti ṣiṣẹ́ o. Èmi ọmọ yín Masbi TV náà, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, èmi náà gbìyànjú agbára mi in the little way I can do it. Now, bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, United Kingdom, they are now officially aware that we want to be out of Nigeria. They are now officially aware. Wọ́n dẹ̀ ti fèsì, ẹ máa gbọ́ èsì yẹn. Now kí n bọ́ sódò àwọn bá wa ó tó di pé màá sọ èsì tó fún wa. A kú oríire ọmọ Yorùbá. Èyí la ò ní yọ̀ sí, èyí la ò ní yọ̀ sí. Bá a ti fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí. Èmi la ò ní yọ̀ sí, èmi la ò ní yọ̀ sí. Bá a ti fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí. Ẹ lọ máa múra ẹ ọmọ Yorùbá, ẹ lọ máa di ẹrù yín. Pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wà nílẹ̀ Haúsá, èmi sọ tó gbóhùn yìí kẹ́ gbọ́, àti bí ọdún mẹ́rin la ti ń pariwo fún yín pé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà nílẹ̀ Fúlàní lọ́hùn, ẹ máa bọ̀ nílé. Tẹ́ bá tiẹ̀ máa padà, ẹ sì kọ́kọ́ máa bọ̀ ná. Enough is for the wise. Now, àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n gbé ìgbésẹ̀ kan tó tì mí lójú. Ó dùn mí jọjọ. Mo rò pé ṣé àwọn ọba wa nínú ẹ̀wọ̀n táwọn ọba ilẹ̀ Yorùbá sọra wọn dì. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, ọ̀pọ̀lọpọ̀ ọba ló bá wí ilẹ̀ Yorùbá, bó tiẹ̀ jẹ́ pé àwọn ọba kan wà tí ò bá wí. Bọ̀ tí bá ní kí n máa dárúkọ wọn lẹ́yọ kọ̀ọ̀kan á díjà lẹ̀. Kò wá ṣe bí bàbá wa Ọba Olúgbọ́n o. Kábíyèsí, bàbá yẹn ṣe gudugudu méjì yẹ̀yà mẹ́fà. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀, ìfọ́nrán kan jáde, èmi kọ́ ni màá fẹnu mi sọ. Ẹ gbọ́ ìgbésẹ̀ táwọn ọba ilẹ̀ Yorùbá gbé. Ó mà ṣe o, ó mà ṣe o, ó mà ṣe o, ó mà ṣe o. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní rọ̀jò àdúrà ní comment section. Nísìnyí báyìí nǹkan kọ́ ni ẹ̀yin ọmọ Yorùbá wá fẹ́ ṣe fún mi kí n tó play kíní àwọn ọba yìí. Ẹ bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section wípé we want to be out of Nigeria as soon as possible. Ẹ bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section pé báyìí torí má parọ́ fún yín. Ààrẹ ti bẹ́ sẹ́rẹ́, ó bẹ́ síṣẹ́ ni o. Ẹ má gbọ́ rárá, ẹ lọ múra kalẹ̀. Ẹ̀yin tẹ́ ti sọ trainer sí yín nù, tí ẹ ti sọ jákẹ̀tì yín nù, tí ẹ ti kó aṣọ ìbánisẹ́, tí ẹ ti jù sábẹ́ bẹ́ẹ̀, tí ẹ ti jù sísàlẹ̀ Ghana must go. Ẹ má tanra, iṣẹ́ ti bẹ̀rẹ̀ báyìí o. Gbogbo alágbọ́ngbà tí bàbá wa olóyè Sunday Igboho ń sọ. Kó tó di pé màá sọ̀kọ́ táwọn bá ṣe, ẹ jẹ́ kọ́kọ́ show fídíò ibi tí bàbá wa ti lọ fún Prime Minister UK ní document òun rè. It's calling out the name, you can't just get inside like that. They're all Nigerian citizens, by the way, because they're handing over their Nigerian passport as well, because they're checking their passport. The officer's checking their passport at the minute. Yeah. They've got to check their passport. Nigerian citizen. Thank you. God bless you. God bless you, Yoruba nation.
God bless Yoruba nation. God bless Yoruba nation. What is taking place basically are handing over a letter of, partition of the Yoruba people out of Nigeria. They basically, they wanted separation. They wanted to break away from Nigeria and handing over a letter to the Prime Minister of England. It means basically, what it means, the Yoruba nation that would break away from Nigeria, whether through war or peace. That's what the letter was. Ẹ káàbọ̀ padà yìí ènìyàn wa, ṣẹ́yìn náà ti rí fídíò yẹn, ẹ ti rí kẹ́lẹ̀ mọ̀ kọ́ máa dé yẹn mọ̀ ò ṣeré, kẹ́lẹ̀ mọ̀ pé wọn ò ṣeré. He is not joking, he is not joking. Ó yàtọ̀ sáwọn kan tí wọ́n ní kẹ́ dá $1 million tẹ́rò mìíràn tẹ́rẹ̀ jẹ́ tí wọ́n lọ́ fowó owó yín jó sompi tó ń fowó yín gbádùn ìkígbówó ṣòlòṣì èèyàn. Now ìgbà tẹ́ ti rí fídíò yẹn kẹ́lẹ̀ mọ̀ pé lóòótọ́ ni olóyè Sunday Igboho lọ submit petition, wọ́n wọlé lọ bá Prime Minister. Ṣé káwọn ọlọ́pàá yẹn gan bá yẹn ṣe ẹ̀rí pa ọlọ́pàá yẹn gan mọ̀ pé ọmọ pé bàbá bí a bá porí akọni àfìdá lálẹ́ gàràgà kí lẹ fi ń ṣeré yìí. Ẹ rí pé Tinubu gan sá kúrò UK ní lánàá, France lọ sá lọ lẹ́sẹ̀kẹsẹ̀. Tájó tájájú ẹgbà mi ẹ̀rà mi. Now mo fẹ́ nǹkan táwọn ìgbésẹ̀ táwọn ọba Yorùbá gbé lánàá mo fẹ́ play ẹ̀ fún yín, ó yẹ máa gbọ́. Mo sọ fẹ́ yìnyẹn wá support mi kí ti ra Bluetooth gidi. Bluetooth yẹn ò gbádùn mọ́, ká manage ẹ̀ ní mọ̀rẹ́ máa gbọ́ pẹ̀lú fẹ́ play ẹ̀. Àwọn lọ́balọ́ba ní orílẹ̀-èdè Nàìjíríà nínú Nigeria traditional rulers wọ́n máa ti ń bẹ ìjọba wípé ìdá márùn-ún owó tó ń wọlé fún àwọn ìjọba ìbílẹ̀, ìyẹn 5% of federal allocation tó wọlé tí wọ́n yọ sílẹ̀ fáwọn ọba ìyàwó orí adé káàkiri gbogbo Nàìjíríà, wọn ni àwọn kò fẹ́ kí ó dé sọ́kùn. Tí àpò báńkì àwọn fúnra wọn yìí bí ẹ̀kọ́ bá gbàgbé ẹ̀rọ ti pé lórílẹ̀-èdè Nàìjíríà lára ìgbà táwọn ọba afẹ́fẹ́ ń gbà. Ṣé ti rí pé Bluetooth mi ò gbádùn, bọ́ tí bá ń sọ tá bá ní ẹ support wa ẹ̀yin kan máa rò pé bí ló ń pa wá. Tẹ́yọ̀ mi sọ mo fẹ́ ra big speaker, mo fẹ́ ra àwọn nǹkan tá a fi máa ṣiṣẹ́ èyí tó máa jẹ́ káyé rọrùn. Òkèjẹ́ try kejì yìí tóun bá máa ṣe dáadáa. Ẹ wò ó sún mi jàre, nǹkan ló ń ṣàánú. Adẹ pariwo. Support wa kìíní ìlú tí fọ́ gbogbo ẹ ti bàjẹ́ sọ́wọ́ kan náà. Gbogbo ẹ ti bàjẹ́ sọ́wọ́ kan náà. Now mo fẹ́ pa ẹlẹ́kejì yìí kí n mo ti connect ẹ̀ mọ́ mi sùn ká tún gbọ́ torí mọ̀ pé kẹ́ ẹ̀ lè gbọ́ dáadáa. Eléyìí sì láwùjọ bọ̀ tòun náà ò dá ó lè kó àtẹni ẹ support mi, ẹ má wò mí ràn. JBL mi ni mo fẹ́ rà sí ìgbà tí mo lọ bèrè ẹ̀ kò ṣọ̀rọ̀ 700,000, ìyẹn gba àwọn speaker tó máa wà nù tó máa jẹ́ standard speaker. Ẹ wọ́n náà wá kú ṣàánú wa, ẹ jẹ́ kí ẹ ká manage lè. Àwọn lọ́balọ́ba ní orílẹ̀-èdè Nàìjíríà nínú Nigeria traditional rulers wọ́n máa ti ń bẹ ìjọba wípé ìdá márùn-ún owó tó ń wọlé fún àwọn ìjọba ìbílẹ̀, ìyẹn 5% of federal allocation tó wọlé tí wọ́n yọ sílẹ̀ fáwọn ọba ìyàwó orí adé káàkiri gbogbo Nàìjíríà, wọn ni àwọn kò fẹ́ kí ó dé sọ́wọ́ àwọn alága ìjọba ìbílẹ̀ wọn nítorí pé wọ́n ṣòwò náà báṣubàṣu rẹ̀ bí kò ṣe pé kí ìjọba àpapọ̀ kó máa san tààrà sí àpò báńkì àwọn fúnra àwọn yìí. Bí ẹ kò bá gbàgbé ẹ̀rọ ti pé lórílẹ̀-èdè Nàìjíríà lára nǹkan táwọn ọba afẹ́fẹ́ ń gbéra ní ìdá márùn-ún ní 5% owó tí ó wọlé fún ìjọba ìbílẹ̀. Ìjọba àwọn ọba tó wà ní ìjọba ìbílẹ̀ náà ni wọn yóò pín owó náà, ṣùgbọ́n ní báyìí o léṣe ni àwọn kábíyèsí fárígá kówó ọ̀hún tó nǹkan mọ́, wọn ni wọ́n bá fowó ọ̀hún ránṣẹ́ tí àwọn alága ìjọba ìbílẹ̀ léṣe ni wọ́n ṣe owó náà báṣubàṣu tí wọ́n ná ń bẹ̀ tó lè jẹ́ pé ìwọ̀nba péréte tó bá kù èèyàn kó fáwọn èèyàn.
Àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba wọn ké sí alága àjọ tó ń rí sí owó oṣù àwọn òṣìṣẹ́ ìjọba ìyẹn Revenue Allocation Mobilization and Fiscal Commission RMAFC wípé kó gba àwọn ó jẹ́ kí wọ́n máa san owó ìdámọ̀ràn náà kó máa san sínú àkáǹtì àwọn lọ́balọ́ba fún àwọn kí wọ́n kọ́kọ́ jẹ́ kó gba ọ̀dọ̀ àwọn gómìnà kọjá mọ́. Wọ́n ní àwọn kan sára sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe gba ìjọba ìbílẹ̀ kó lọ́rùn gómìnà sílẹ̀ láwọn fẹ́ kó gba agbára bó ṣe jẹ́ wípé àwọn alága ìjọba ìbílẹ̀ ló wà àwọn èèyàn ìdámọ̀ràn wọn ló ń dé sí lọ́wọ́ àfẹ́fẹ́gbàgbára náà kó lọ́dọ̀ àwọn orí adé tí wọ́n ṣàbẹ̀wò sí alága Revenue Allocation Mobilization Fiscal Commission Alhaji Mohammed Bello Shehu àwọn lọ́balọ́ba tó ṣàbẹ̀wò sí wọn ilẹ̀ àwọn ọba láti ìpínlẹ̀ Nasarawa bẹ́ẹ̀ ló jẹ́ pé Chumada ti ìlú Luwaka Agbanka ìyẹn ọmọwé Samson Gamu ló síwájú àwọn orí adé láti ìpínlẹ̀ Nasarawa lọ bá ọ̀gá àwọn àjọ tó ń rí sí owó oṣù àwọn òṣìṣẹ́ ìjọba tó ṣáájú wọn lọ bá Alábùjá láti jẹ́ pé látàsìkò yìí lọ kó má sì sanwó àwọn sí àkáǹtì àwọn ìjọba ìbílẹ̀ kó sì kó máa san sápò àwọn kábíyèsí tààrà. ṣé ẹ̀yin náà ti gbọ́ kò ń ṣàwọn ọba ilẹ̀ Haúsá nìkan o gbogbo àwọn ọba tó wà Nàìjíríà lódìdí tí wọ́n ẹ̀yìn náà ẹ̀ wò imagine ọba aládé ṣé wí pàràkọ́ tá à ń jà fún rèé ṣé ẹ̀yin náà wípé kinní tá à ń jà fún yìí ó affect àwọn ọba yìí wọ́n dé and most of them kept quiet. Ohun tó dẹ̀ fà tọ́pọ̀lọpọ̀ wọn tí wọ́n ṣe lè sòtítọ́ ọ̀rọ̀ kò kọjá lára ẹ̀ náà nìkan tí ẹ gbọ́ nísìnyí ìgbà tó jẹ́ local government chairman ló ń sanwó fún wọn. Local government chairman ó lè decide pé òun ò ní sanwó ọba. Òun lẹ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba tí wọn ò lè sọ̀rọ̀ wọ́n wò pé táwọn bá sọ̀rọ̀ local government chairman àwọn ajá ètò wà ní àdúgbò wọn á lọ jíṣẹ́ fún àwọn ò ní rí sálárì wọn gba. Imagine look the way they stoop so low. ṣe bá ara ìjà tá à ń jà nìyẹn ṣe bí ara ìjà tá à ń jà nìyẹn ṣé tí a bá gba ìlú wa tílẹ̀ Yorùbá dá dúró ṣé láàrin èmi àti yín ẹ sọ fún mi ṣé àwọn ọba lè ṣẹ̀ṣẹ̀ máa sunkún sí sálárì ṣèbóhùn náà àwọn náà ń sọ ìpówó tí wọ́n fi ránṣẹ́ sáwọn òtó kọ̀ọ̀kan pé tí federal government bá fún yẹn ránṣẹ́ kó tó dọ́dọ̀ tó bó báyìí lọ́dọ̀ àwọn local government ṣàwọn báyìí kó tó dọ́dọ̀ àwọn wọ́n á ti ti ọ̀bẹ bọ̀ wọ́n á ti ti àdá bọ̀ wọ́n á ti ti àáké bọ̀ wọ́n á ti sọ kódà wọ́n á ti tìbọn bọ̀ débi pé táwọn báyìí bá máa padà gba owó wọ́n dọ̀ràn dán wọ́n ti fún rádaràda wọ́n dọ̀ràn dán owó táwa gan fún yàn owó tí bàbá olóyè Sunday Igboho fi ń ṣàánú àwọn aláìní tí wọ́n tẹ̀ ní mọ̀pọ̀ náwó tẹ́ bá gbọ́ ètò ọba mi gba ojú àti a dẹ̀ ń sọ fún yín à ń sọ fún yín ṣùgbọ́n èèyàn ọba ẹ̀ ń ran rí mọ́tò ẹ̀ ń wò pé tí bá gba gbogbo ṣe ṣẹlẹ̀ ọba tó bá sọ̀rọ̀ kí gómìnà kan wá yọ káwa ọ̀dọ́ wá panu mọ́ ìwọ ọba sọ̀rọ̀ kí gómìnà kan wá lóun fẹ́ yọ ẹ́ ìgbà ẹlẹ́ máa mọ tán pé Yorùbá ìgbà ẹlẹ́ máa mọ̀ pé a ò dédé nǹkan máa sọ pé a fẹ́ òmìnira ẹ̀yẹ sọ̀rọ̀ kí gómìnà kan náà fẹ́ yọ yín lórí òdodo kẹwàá rí ohun tó máa ṣẹlẹ̀ gómìnà kan ò ní dánwò torí èdè òrùpa tiẹ̀ ní gómìnà tó jọmọ àlélẹ̀ Yorùbá báyìí torí kàtìmákà of fact ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà tó wà nílẹ̀ Yorùbá almost all of them ni wọ́n nífẹ̀ẹ́ sí òmìnira ilẹ̀ Yorùbá they might not say it out but we can see the body language. Ẹgbàá gbogbo yìí ṣẹlẹ̀. Now ọba ń sunkún mo fi Ọlọ́run Elédùmarè bẹ̀yìn tẹ̀ ń wo fídíò yìí ẹ bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section wípé kò sí nǹkankan tá a fẹ́ tó kọjá òmìnira kò sí nǹkankan tá a fẹ́ tó kọjá òmìnira freedom la fẹ́ ṣé mo pé mo sọ fún yín ìgbà kan mo ní àwọn àjọ àgbáyé not even the Prime Minister of UK kí ló fà tá fi lọ bá Prime Minister UK ní pé British ló so wá papọ̀ òyìnbó British ló lo agbárí ló gbé gbogbo ìgbésẹ̀ ayé àwa ọmọ Yorùbá àtàwọn ọmọ Ìgbò ó gbélé Fúlàní lọ́wọ́ àti Haúsá náà. These people are not Hausas,
They are not from the northern part of Nigeria. They are Fulanis. They are not even part of Nigeria. Lọ́wọ́ fi àjẹ wá báyìí. Rí ni gbogbo àwọn tó jẹ́ ambassador to all country Fulani ni wọ́n. Most ká sọ pé 98% àwọn ambassador Nigerian to another country they are Fulanis. Tí wọ́n wà ní western world Fulani ni wọ́n. Tẹ́bá rẹ̀ ń tó fi ṣàbásẹ́dọ̀ tó jọmọ ìbábọ̀ ọmọ Igbo kẹ́ mọ̀ pé kò ń ṣe country tó lè dá sómìnira Yorùbá ni. Ẹ lọ wo ti UK, ẹ lọ wo ti Germany, ẹ wo ti America, ẹ wo àwọn country tó lágbára Fulani ni wọ́n fi ṣe ambassador wọn so that kó má bàa jíṣẹ́ fún wọn. A lot of things. Prime Minister UK ti sọ̀rọ̀. Ṣé mi sọ fún yín? Mo sọ fún yín, àwa ò kì í kọjú síbi tí ó bá sọ́nà. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Àwa a kì í tẹ̀lé irọ́. Òun ló fà tá ṣe tètè kúrò lẹ́yìn olórí burúkú tó fẹ́ fi wá lọ gba kínní. Ẹ̀yin náà ẹ wo fídíò, ṣe bẹ́ẹ̀ ti rí fídíò yẹn. Gbogbo yín lẹ rí náà. Gbogbo yín lẹ rí. Olóyè Sunday Igboho wọ́n ti handover and nǹkan tó jẹ́ kókó nìyẹn. A sọ fún yín pé gbogbo àwọn tó náà ní document, àwọn nígbà, àwọn láwo, irọ́ ló ń pa fún yín. We are the only one that have the document. Torí àwa la register Yorùbá nation with a lot of organization in the world. Àwa la register UNPO àtàwọn kọ̀ọ̀kan tí mi ní fẹ́ dárúkọ. Mo dárúkọ UNPO because of almost gbogbo àdán la mọ̀ pa jẹ́ member di UNPO. Mo sọ fún yín bàbá Akíntóyè wọ́n ń ṣe gudugudu méje, wọ́n ń ṣe yàyà mẹ́fà. Kọ́lọ́n tí wọ́n bá wa lọ́ra ẹ̀mí bàbá yẹn, kọ́lọ́n jẹ́ kẹ́mi wọ́n gùn fún wa, kọ́lọ́n jẹ́ kẹ́mi tiwa náà gùn táwọn máa gba òmìnira ìlú kọ́ máa fi wá ṣàwátì gbogbo ti jẹ tọ́lọ́run. Láìpẹ́ láì jìnnà a máa rẹ́rìn ayọ̀. Prime Minister UK ti sọ̀rọ̀ ilẹ̀kùn. Ohun tí màá kọ́ sọ, ohun tí wọn kò máa sọ níbẹ̀ àbí kí n tiẹ̀ máa sọ ni. Ẹ jẹ́ n sọ torí ohun tó bá ti bọ́ sí gbòòrò, oòrò tó bá ti bọ́ síta gbangba ó ti kúrò ní àyínwò. Tó bá ní àyínwò irọ́ ni. Oòrò tó bá ti bọ́ síta gbangba ó ti kúrò láyínwò. Ìdí nìyẹn tí màá ṣe sọ. Prime Minister UK ní ká lọ fọkàn balẹ̀. Gbogbo ohun tá a fẹ́ làwọn ti gbọ́. Wọ́n dẹ̀ jẹ́ ká mọ̀ pé ká fáwọn lásìkò díẹ̀. Ní kíákíá ni o, ọmọ Yorùbá ẹ máa kọ sí comment section pé a kú oríire, a kú oríire, a kú oríire. Kó tó di pé mo bọ́ sórí ìkẹta, ẹ jẹ́ ká sáré dé ẹ̀ka ìpolówó ọjà. bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín. òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún heart ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa. láàólà bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure. bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólà abá bitter tea yóò bá wà yá àjà. ìṣòro ara ríro ńkọ́ láàólà bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólà bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn whatsapp numbers yìí +44742452737 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000. kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólà bitter tea gbẹ̀lura kò rí yàtọ̀ bẹ̀. Olúsadé ní pẹ̀rẹ̀ abawọ́ tọ̀lẹ̀tọ̀lẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákẹ́ ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ò gbọ́dọ̀ tẹ̀lẹ̀ bí ògòǹgò bó bá rìn bí ògòǹgò sísẹ́ lẹ́sẹ̀ rẹ̀ ó sẹ́ ẹ̀yọ̀ ìkọlà ló lórí ẹ̀yọ̀ olóyè máyégún aníkúlápó wọ̀lú jìgànjìgàn bí ẹkùn akọrabata òkúta bàbá aláwo tó ń dífá bí ẹni wẹjú gbogbo ayé bá gbóná lalala bí iná ajere táwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀ olóyè máyégún aníkúlápó oṣù òórùn sùmọ̀lú ló lé ọkiri ojú oorun ogun àmúbọ̀n rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́mọ
láyé fi dì ọ́ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ni tàbí àmì ìkórìíra ní ń bẹ lára rẹ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra ńlẹ̀ kó dìde kàn sí olóyè máyégún aníkúlápó gbogbo ara kìkì oògùn abániyẹ̀ràwọ̀ ẹni wò abolórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọ lọ a kìí borí olóńgbò ní mògún ìwọ ló rẹ̀ yàn tá rẹ ló kọ lọ. láàlá bitati tẹ gbọ́tọ̀ polówó sí yẹn ẹ bá jẹ́ parọ́ fún yín tá a bá ń sọ̀rọ̀ egbògi tó wọná láàlá bitati ń gbìyànjú bóyá nǹkan ọmọkùnrin yẹn kéré o ò lè kánlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n o fẹ́ àdódùn o fẹ́ nǹkan tó máa fọ gbogbo sísítẹ̀mù ẹ bóyá nǹkan ọmọkùnrin yẹn kéré o wá fẹ́ rí ìṣèpò ẹ̀ sí sáìzì tó fẹ́ tí ó dẹ̀ ní side effect o fẹ́ máa pẹ́ lórí ẹ̀ bóyá madam lọ́yún àlè nítorí pé nǹkan ọmọkùnrin ẹ mọ̀ ẹ pé láàlá bitati ìyẹn bẹ́ẹ̀ fún ẹ̀yin tí ẹ fẹ́ dira ṣe mọ̀ pé anytime from now kàṣàlá lè boss nobody knows what is going to happen gbogbo alẹ́ gbọ́kàn táwọn tó ń ṣe protest yẹn ń sọ pé oṣù yìí máa gbóná ìgbà kan ẹ lọ múra lẹ̀ mo dẹ̀ ń sọ ẹ̀yin ọ̀dọ́ tẹ́ fẹ́ protest tẹ́lẹ̀ fẹ́ ṣe protest mi inú mọ́tì táwa ẹ lọ dira tẹ́ bá dẹ̀ máa protest fún nǹkan tó nítumọ̀ ẹ pariwo pé a fẹ́ kúrò lábẹ́ Nàìjíríà ẹ pariwo pé a fẹ́ kúrò lábẹ́ ká fẹ́ kúrò lóko ẹrú ẹ pé bàbá Máyégún tí àwọn náà ṣó advert nísìn ẹ pè wọ́n ẹ fẹ́ dira ní o ẹ fẹ́ gbàwé gbèlú ní o ogun tajà ní o awọ́rò ní o anything tẹ́ bá fẹ́ tó jẹ́ spirituality ẹ pè wọ́n máa ń sọ mi rí wọn rí mi mọ̀ wọ́n rí ṣùgbọ́n iṣẹ́ ọwọ́ wọn ló fà tí mo sì ń polówó wọn ojú àgbà kò ní ẹ share fídíò yìí ẹ like ẹ share ẹ comment ẹ subscribe sórí YouTube channel wa torí pé tẹ́ bá ti subscribe sórí YouTube channel Masbi TV ẹ gbàgbé gbogbo yòókù ọmọ Yorùbá ẹ fọkàn yín balẹ̀ òmìnira ti dé tẹ́ bá tiẹ̀ mọ̀ nǹkan tó ń lọ ẹ rí lánàá pé Tinubu sá kúrò UK ni kò sínú agenda ẹ̀kọ́ fẹ́ because gbogbo ayé ò gbà pé Ìgbòho máa wá sí UK I swear down nobody believe it pàápàá jùlọ nígbà tí Tinubu tún wá wà ń bẹ̀ gbogbo Ìgbòho lè lọ pé Tinubu máa ní kó arrest ẹ̀ níbẹ̀ wọn ẹ gbà gbogbo ṣe ṣẹlẹ̀ n tá à ń sọ fún yín nìyẹn pé a fẹ́ jẹ́ kó fi ṣiṣẹ́ nílẹ̀ Yorùbá a fẹ́ jẹ́ kí ilẹ̀ Yorùbá kó dáa ju UK lọ kó dáa ju Amẹ́ríkà lọ Nàìjíríà ni wọ́n ti ń ṣe gbogbo nọ́sẹ̀nsì yẹn kò sí yẹn lu òyìnbó yeah God bless you all ẹ má gbàgbé fẹ́yìn tí bá fẹ́ support studio project wa tàná fẹ́ ṣe I need a brand new phone lóòótọ́ mo ti rẹ́ nìkan promise mi ń fún bọ̀ pé tí dọ̀wọ́ mi tí gbọdọ̀ bọ̀ kọ́ máa fún mi pẹ̀lú gbọ́lọ̀ mo tún fàsìkò ìdúpẹ́ lọ́pọ̀ ìyàwó kí má dárúkọ wọn girama ẹ ṣé mo dúpẹ́ wọ́n ti fẹ́ fi fóònù ránṣẹ́ sí mi ẹ jọ̀ọ́ we need more phones táwọn máa fi gbé TikTok Instagram Twitter second YouTube channel wa oríṣi aṣáájú fóònù bíi mẹ́rin ẹ̀yin tẹ́ bá dẹ̀ ní tripod stand tẹ́lẹ̀ fún wa bẹ́ẹ̀ tiẹ̀ fún wa lówó a sọ fún yín gbogbo kìíní ìjẹ́ wá níyà a ní di router mi a ní di mixer a ní di speaker professional mic a lot of things la ní ìdènà studio tó sọ̀rọ̀ 6 million ẹ support wa ọmọ Yorùbá kan tó lè fún mi 10 million wà tó bá jẹ́ pé Davido tàbí Wizkid tàbí Zazu tàbí àwọn olórí kan tí wọ́n ní pàtí ilẹ̀ Yorùbá tó bá jẹ́ àwọn ló ń béèrè fún wọn lọ́wọ́ báyìí ẹ ti máa dá close to billion eléyìí nǹkan tó ṣe kókó sí wa ni ẹ support mi fẹ́yìn tí a bá fẹ́ support mi kí ẹ lè pè mí sórí +229 5774 7970 +229 5774 7970 fẹ́yìn tẹ́ bá dẹ̀ fẹ́ pé mi tí ẹ kò fẹ́ fún nǹkan tẹ́ fẹ́ fún mi direct kí tiẹ̀ má mọ̀ pọ̀ ẹ̀yìn gọlẹ̀ fún mi torí àwọn ìyá wa kan wà bẹ́ẹ̀ àwọn bàbá wa kan wà bẹ́ẹ̀ ẹ support wa sórí GT Bank account wa GT Bank 021 41 68704 021 41 68704 tẹ́ bá kó WhatsApp number mi tí ó bá lọ ẹ drop message torí fóònù tí mo ń lò yìí ló gbádùn
ìgbà mi wà kọ́ àwọlé, ìgbà mi wà kò ní ẹ lè pé 100 times kó má wọlé lẹ́ẹ̀kan. Wọ́n ti tọwọ́ bọ fún ìyẹn, ẹ jọ̀ọ́ ẹ support mi, má wò mí ní ìrọ̀rùn kẹ́ni dá nìkan ṣe ìṣẹ̀lẹ̀ ayé yín Oòduà àgbà pé once again congratulations to all sons and daughters of Yoruba land. God bless. Ẹ má gbàgbé ẹ fún mi ní super sticker, super chat. God bless you all. Igboho for life.